ìrìn àjò olóyè Sunday Igboho sínú igbó Old Ọ̀yọ́ National Park òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àkọ́kọ́ mo ká lára kó ọgbọ́n mo kájẹ rò kú mọ̀ mo kí ọwọ́ àràn kó àga kó àṣeyọrí àṣeyè báyìí lálákànṣe kò fíníladì ẹ̀ tó pe ìmọ̀ bọ̀ ẹ̀ ní parire nínú ayé ẹ̀ ní fẹsẹ̀ gún ẹ̀ ní fapágún. Wọ́n ní gbogbo ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá ìtàkùn kọ́ni lọ́rùn ayọ̀bẹ báyé bá kọ́ni lẹ́sẹ̀ ọ̀kà ti ṣe mọ́ ọ lọ. Àtẹ̀yìn àti gbogbo àwọn ọmọ ẹ̀ṣọ́ tẹ́ jọ jáde àti gbogbo àwọn agbófinró pátá àtàwọn oníṣẹ́ ogun àtàwọn àmọ̀tẹ́kùn àtàwọn fìgìláńtẹ́ àtàwọn OPC gbogbo tí ń jẹ́ olùṣọ́ pátá tí wọ́n gbanú igbó yìí lọ Olódùmarè ó sọ yín o. Fíní báyìí ládìẹ tó pe ìmọ̀ bọ̀ ọwọ́ kì í rẹnu àìmọ́ padà ẹ̀ ní ràjò àlọ́ òde aburú tẹ̀ wá fi lé ẹ̀ ní débàlẹ̀ orí tẹ̀ fi sílẹ̀ ẹ̀ débàlẹ̀ Ọlọ́run wá jẹ́ kẹ́ ẹ ja ìjà náà lájà ṣẹ́gun. Tẹ́ bá wá jàjà ṣẹ́gun tán Ọlọ́run ní jẹ́ kọ́tà kó wọ àárín yín. Ètè ọ̀tá ètè ọ̀rẹ́ ètè ọmọ Yorùbá wọn ní fi dà níyìn rú. Ọ̀rọ̀ tèmi máa ń sọ pé àwọn ọ̀jọ̀gbọ́n tí mo máa ń bá wí tí mi kì í fèsì àwọn òmùgọ̀ bí àwọn òmùgọ̀ fi máa ń sì mí gbọ́. Tá a bá wò dáadáa ọjọ́ tágé wọ́n fẹsẹ̀ méjèèjì ti ru tágétágé mo sì máa ń sọ lọ́jọ́ tó ti pẹ́ pé eégún tó jáde tó fò tó gorí páànù ó yẹ kẹ́ ẹ mọ̀ pé káfíńtà ló gbé. Lóòótọ́ mi ìtako kí olóyè Sunday Igboho rìnrìn àjò tí wọ́n rìn ṣùgbọ́n mò ń gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n jẹ́ kó ní ìfọwọ́sowọ́pọ̀ ìjọba state àti ìjọba federal nínú torí pé awo àgbò kì í pẹ́ dáwọ́ àfà àìsí ìpẹ́ yí nǹkan pọ̀ àrùn lẹ́nu Yorùbá tó bá gbóná jẹjẹrẹ lálẹ́ nígbà tí ọba ìdàárọ̀ yóò ti tutù yóò wá tutù débi pé adìẹ tó máa yé sí torí pé àrùn tó bá tutù ibẹ̀ ládìẹ yé sí. Àwọn abániwìsì ní ìbánidébẹ̀ abánidébẹ̀ kan ní ìbánitán abánitán lè má bàníran. Àwọn nǹkan tí mo máa ń rò ní ẹni tí mo bá fẹ́ràn nínú ayé tàbí tó bá jẹ́ ní gíga mi kì í fẹ́ kó jábọ́ mi dẹ̀ kì í fẹ́ kó dẹni ẹ̀yìn. Ìdí nìyẹn tó fi dàbí ẹni pé ọ̀rọ̀ mi ó ń fapá kan jà mọ́. Now tá a bá wá wò dáadáa nínú àwọn nǹkan tí a rò nínú òye tí mo rí ni pé mo rò bẹ́ẹ̀ ní ìrí nǹkan kan tó sọ fún mi bẹ́ẹ̀ pé bó ṣe rí nu ṣùgbọ́n mo rò bẹ́ẹ̀ ipò rí bẹ́ẹ̀. Mo mọ̀ pé ìrìn àjò olóyè Sunday Igboho sí Old Ọ̀yọ́ National Park mo nígbàgbọ́ pé ó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú. Mo rò bẹ́ẹ̀ pé ó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú. Àkọ́kọ́ mo mọ aṣíwájú wa nípínlẹ̀ Ọ̀yọ́ number 1 tiwa. Mo mọ̀ pé wọn tana réètì àwọn kankan. Wọn sì fẹ́ kéèyàn fi àwọn sọ kéèyàn sọ fáwọn pé kò sí ń bẹ̀ torí pé wọ́n sì mọ̀ pé àwọn náà sì number 1. 2.2 aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ kò dẹ̀ sí wọ́n ní àkókò ìjòyè tó tọ́ ó sọ jẹnu bí ká lọ Excellency ní orí yín fẹ́ o. Ṣùgbọ́n nínú òwòye mi tí mo fi mọ̀ pé pẹ̀lú àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni olóyè Sunday Igboho ni wọ́n fi lè ṣàṣeyọrí lórí ìrìn àjò tí wọ́n rìn ilẹ̀ kúrò òfin ní tẹ̀yìn ní fàǹfà torí pásìkò òṣèlú la wà ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ló dẹ̀ ṣetán láti fohùn kí òun ṣòṣèlú. Mo jókòó mo rò dáadáa kí nìdí tí mo fi rò bẹ́ẹ̀ pípa àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wà bẹ́ẹ̀ directly or indirectly. Ẹ rí i pé ìgbà tí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde fún ìṣèdè kan tó de ìjọba ìbílẹ̀ 10 that's 10 local government tí ọ̀kan lára wọn wà lọ́yọ̀ Aláàfin Àtìbà local government torí pé Àtìbà local government tá à ń sọ yìí ó wà nínú àwọn ibi tá a lè pè ní boundary tó wọ igbó Old Ọ̀yọ́ National Park then tó tún líǹkì mọ́ Ògbómọ̀ṣọ́ àtàwọn ìlú míì. Now mo wá wò wípé táìmù yìí kí ló fa ìṣèdè kì í ṣe wípé ìjọba wọ́n fẹ́ gbé tutù kì í ṣe pé wọ́n fẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé wọ́n kó àwọn ẹ̀yà ẹ̀ṣọ́ aṣọ́ọ̀lù kan wá tó yàtọ̀ sí àwọn tá a jọ ń gbèlú tẹ́lẹ̀ tàbí tá a jọ ń ṣèlú tẹ́lẹ̀. Mo wá rí pé àkókò yìí náà ni olóyè Sunday Igboho ni wọ́n forí lé igbó Old Ọ̀yọ́ National Park tá a dẹ̀ gbọ́ ọ̀rọ̀ àbùkù kankan látẹnu ẹnìkan sẹ́nìkan tí
tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sì fẹ̀hónú hàn gẹ́gẹ́ bí olóyè Sunday Ìgbòho ṣe wọnú igbó lọ tó lóyè Sunday Ìgbòho náà ò fi ẹ̀hónú kankan hàn síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n ṣe báyìí eléyìí ló mú dá mi lójú wípé dájúdájú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ sí ìrìn àjò yìí àwọn nǹkan táwọn wá náà nìyí tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí ó dùn mọ́ wa inú wa dùn kò sí bó ṣe wulẹ̀ kó le tó bá ti tó àkókò tí nǹkan bá rí báyìí a gbọ́dọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ torí àṣeyọrí torí pé ká máa fi rora wa wo àwọn ẹbí tí wọ́n ní àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ àwọn gángan ò ní sí nínú ìfọ̀kànbalẹ̀ wọn à lè súnrún ayọ̀ wọn à lè jẹun ayọ̀ bẹ́ẹ̀mi àti ẹsẹ̀ jọ ń jẹ tiwa àwọn tí wọ́n wá wà níbi tí wọ́n wà ẹ sọ fún mi ohun ayọ̀ tí wọ́n fẹ́ máa rí bẹ́ẹ̀ wọn à lè rìn bó ṣe wù wọ́n wọn à lè sọ̀rọ̀ bó ṣe wù wọ́n wọn à lè ṣe nǹkan kan tó wù wọ́n ẹyọ kan tí mo kọ́kọ́ máa ń rò ní pé tọ́jú bá ń rọ̀ àwa ò bọ̀ sínú ilé á kù sábẹ́ blanket á tò tí wíńdò àti ilẹ̀kùn á pa fáànù ibo làwọn èèyàn yìí fẹ́ sápamọ́ sí tójò bá ń rọ̀ pẹ̀lú ibi tí wọ́n wà yìí àti ẹ̀gbọ́n tàwọn tí wọ́n ti bá àárín nǹkan yìí múlẹ̀ èmi kàn ń fi àkókò yìí mo fi ń rọ gbogbo àwọn ẹlẹ́sìnjẹsìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ jẹ́ kí gbogbo wa tó kún fún ìwúre ní tí kálukú bá mọ̀ kí kálukú mọ̀ képe lórí gbogbo not only Sunday Igboho nìkan lórí gbogbo ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń gbìyànjú láti gba ẹ̀mí àwọn èèyàn wa là táwa ò bá láǹfààní àti lọ ẹ̀yin mùsùlùmí ẹ pera yín jọ àwọn nǹkan tẹ̀ ń ké nínú Kùránì tó jẹ́ ìṣọ́ tó jẹ́ ààbò kí Ọlọ́run kó fi dáàbò bo gbogbo àwọn ẹ̀ṣọ́ yìí pátápátá ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé eléyìí ti kọjá pé àìpé tútù kan lọ gbogbo ń tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè ṣe tẹ́lẹ̀dùmarè yóò tẹ́wọ́ gbà lọ́wọ́ yín lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ fún ààbò lórí àwọn tí wọ́n lọ àtàwọn tí wọ́n lọ fẹ́ lọ gbà sílẹ̀ tí gbogbo wa ò bá lè gbébọn tá a sì lè pọn rẹ́súrẹ́sú ẹ jẹ́ àjọ pọ́n báyìí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀yin náà pera yín jọ ẹ ṣe àpéjọ àdúrà lórí àwọn èèyàn tí wọ́n rìnrìn àjò àtàwọn tí wọ́n lọ gbà sílẹ̀ pàápàá jùlọ lórí ilẹ̀ Yorùbá lápapọ̀ kí Ọlọ́run kó má jẹ́ kí wọ́n fi ẹ̀mí ara wọn kọ́ mọ́ fi dí tàwọn ẹni ẹlẹ́ni gbogbo àwọn tí wọ́n wá ti sójú ìjà gbogbo nǹkan ní wọn kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ ìdẹ́rùn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ tó yẹ láti ṣe fáwọn ẹbí wọn ó lè pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tó lè ká ẹ̀mí mọ́ torí pé kálukú igi ńlá ni nínú ẹbí ẹ̀ táwọn èèyàn ń jókòó sábẹ́ tí wọ́n ń forí pamọ́. now ìgbà tí mo kọ́kọ́ gbọ́ pé kọ́fì wà ẹ̀rù kọ́kọ́ bà mí pé mo kọ́kọ́ fẹ́ ṣe fídíò láti fi kìlọ̀ fún àwọn ìkàn àwọn alágbára àwọn tí wọ́n tóbi àwọn tí wọ́n ganú ayé pé tó ẹjẹ́ àpòfin yìí mọ́ o kálukú ó gbélé rẹ̀ o kálukú ó ṣọ́ra o kó kó àgbò kó má bàa dórí ìwo bẹ́ẹ̀ni torí pé tó o bá rò pé bákan ló tó àbí bákan ló jẹ́ idà òfin lágbára kò sẹ́ni tí ò lè gé lọ́wọ́ kò sẹ́ni tí ò lè gbèjẹ́ lára rẹ̀ ṣùgbọ́n tí idà òfin bá wá gé alágbára kan lọ́wọ́ tàbí ọ́pọ́nẹ́ǹtì kan káwá mọ̀mọ́ pariwo pé òṣèlú ni òṣèlú ń bẹ́ẹ̀ tó tọ́ o ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ náà lòṣèlú tó pé ẹnjìnìà Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé àwọn ní ìṣọ́ ọlọ́pọlọ púpọ̀ báwo lèèyàn ṣe máa wà lórí ìjọba tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ tó sì tó ní èròǹgbà ní ìṣèdí gíga tí wọ́n á máa gbàdúrà kí bẹ́ẹ̀ ó bàjẹ́ tó bá ṣe pé èèyàn kan ló wá ń wo ti àárín yìí tó fi ń da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí tilẹ̀ Yorùbá Ọlọ́run bá wa gbègbè wọ́n jù ú sí láyé mọ́ wá tú àṣírí rẹ̀ kó tó di pé yọ́ lọ àmì àṣẹ lẹ́yìn eléyìí mo tún fi àkókò yìí mo tún wá fi ń rí wípé kì í ṣe torí ẹnìkan torí kó lè bá a dáa ni mo dẹ̀ nígbàgbọ́ pé látàrí ìrìn àjò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí fẹ́ rìn ni ló ṣokùnfà rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí fi wáyé bákan náà mo tún wá rọ̀ wá tó bá ṣe pé ìṣẹ̀lẹ̀ sì ń continue today is Friday tó dàbí pé àwọn èèyàn wò pé ó ṣeé ṣe kí ìṣẹ̀lẹ̀ yẹn tán lénìí tó bá wá tán lénìí tọ̀ kò pé ká wá mọ̀ fọwọ́ ọwọ́ wa síbi ọwọ́ gbé tó bá ṣe pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn àti àkíwò èèmù wọn tí stadium bá tẹ̀síwájú bá láìfi
kódà kó mọ̀ jẹ́ pé local government mẹ́wàá mọ́ kó jẹ́ gbogbo 33 àbí 36 local government tá a ní nípínlẹ̀ Ọ̀yọ́ ni ló bá gbédè bá a láì fi torí pé mo rí báwọn kan sì ń hùwà kanranjọ́gbọ́n wọ́n ń hùwà kò kàn mí wọ́n ń hùwà kò kàn mí èyí tá à ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n ti ṣe yìí o èyí tó kù náà ní gbogbo ládéládé nípínlẹ̀ Ọ̀yọ́ àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ pé káwọn tó ń bẹ níbẹ̀ yẹn ṣẹ̀ kí wọ́n ṣáà jáde ohun tá a fẹ́ nìyẹn ohun tó wù wá nù. now àwọn nǹkan kan wá jọ mí lójú tí mò ń rí tó ń bà mí lọ́kàn jẹ́ tí mo wá wò pé ṣe yẹ kó rí bẹ́ẹ̀ á tiẹ̀ gbọ́ àwọn Fúlàní tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ pé bẹ́ẹ̀dọ̀ ọba ti jogún kógún ìtànkítàn yóò máa pa lótìtọ́ àti lódodo tá a bá wò dáadáa kì í ṣe gbogbo Fúlàní ìlàjínigbé o kì í ṣe gbogbo àwọn tó ń jínigbé ìní Fúlàní o Yorùbá ń bẹ nínú wọn Haúsá ń bẹ nínú wọn Kírísítẹ́nì ń bẹ nínú wọn Mùsùlùmí ń bẹ nínú wọn ẹlẹ́sìn àbáláyé ń bẹ nínú wọn pàápàá jùlọ kì í ṣe pé àwọn kan tí wọ́n ń jí gbé kì í ṣe pé ẹ̀yà kan tàbí èdè kan tàbí ẹ̀sìn kan ni wọ́n ń jí gbé gbogbo ẹni tí wọ́n bá ti ní target lórí ẹ̀ láti gbowó ni wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n tá a bá kúrò níbi pé ká máa múra wa lóhùn ká máa múra wa láhán tàbí ká máa lo ẹlẹ́yàmẹ̀yà òṣèlú tàbí ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yà ara tàbí ẹlẹ́yàmẹ̀yà èdè a máa ṣẹra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní láti jọ wà nílẹ̀ Yorùbá tí kì í ṣe ọdún kékeré ẹyọ kan tó ń bà mí nínú jẹ́ ni wípé kí ló dé táwọn kan gba ẹ̀yìn wọlé ṣe báwọn Fúlàní lọ́ba ṣùgbí wọ́n ní Sẹ́ríkì tàbá wá wọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho sọ táàbà náà ìnàkí ọ̀bọ là wí fún táàbà náà ìnàkí ọ̀bọ là wí fún tàbá wá gbúrò pé Fúlàní ń ṣe kankan tí wọ́n bá wá ń ṣèkìlọ̀ lórí Fúlàní ìwọ tó bá kí ń ṣe Fúlàní ọ̀daràn kò kọ́ olóyè Ìgbòho yìí dẹ̀ ṣayírí kì í ṣàmúgbó débi pé wọn ò ní mámúdópin nǹkan tí wọ́n fi máa lọ hùwà tàbí tí wọ́n fi máa lọ ṣèwà o èyí tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ tí wọ́n sọ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi kì í fọ̀rọ̀ sábẹ́ ahọ́n èmi ti sọ àtúnṣẹ́ni tó jáde tó ní gbogbo àwọn tó bá sọ̀rọ̀ lọ́dọ̀ ọba yẹn àwọn Fúlàní yẹn wọ́n kó wọn ní papámọ́ra ni pé ní òjẹ́ wọn ò lè sọ tó gbọ́dọ̀ tí wọ́n sọ ṣe dáa tó mọ̀ ń sún mọ̀ ń wì kò sí bí èèyàn ṣe wí èkúté tí rẹ̀ ò ní jóná yóò níbi tí ó kù sí ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbà pé èèyàn ẹlẹ́ran ara jọ ní gbogbo wa èmi náà fojú láì fi gbogbo wọn sì sọ̀rọ̀ nípa DPO yẹn torí gbogbo nǹkan gba kéèyàn yí ẹ̀rí àrígbámú pàápàá jùlọ kó jẹ́ pé àwọn nǹkan kan bẹ tá a máa sọ tí iná bá kú pé wọ́n ṣe ṣòdodo àwọn nǹkan kan bẹ tó pé irọ́ ni ó dẹ̀ máa ń jọ òdodo àwọn nǹkan kan bẹ tó pé òdodo ó dẹ̀ máa ń jọ irọ́ tuntun mi gbóná bá ti á dàpọ̀ mọ́ tútù ó ti gba sùúrù ká tó lè yanjú ẹ̀ ṣùgbọ́n mo wá rí gbogbo àwọn Fúlàní kéékèèké kan sí ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ òdì sí olóyè Ìgbòho níjọ́ tí Fúlàní bá wá jí Fúlàní ẹgbẹ́ ẹ bá pariwo síta tó bá ń dùn yín nípa tó lóye Sunday Ìgbòho bá sọ ló yẹ kẹ́ ẹ sọ torí mo ní pọ̀pọ̀lọpọ̀ tí ń sọ Yorùbá wọ́n sì ti fi ń pòwe wọ́n sì ti fi ń bú ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbà pé ìjà tí Sunday Ìgbòho lọ jà yìí kì í ṣe ìjà Yorùbá nìkan ìjà tó kan Fúlàní náà ni ṣùgbọ́n àwọn ibì kọ̀ọ̀kan bẹ tó pé ọ̀rọ̀ míì bẹ tí ò ní kọjá lọ́dọ̀ yín pé só tiẹ̀ ń tẹnu àbùkù bá àwọn Yorùbá náà tí wọ́n ń ṣajínigbé tí wọ́n ń lo opportunity bandit àbí sáwọn tí wọ́n gbé ẹbí pẹ̀ǹkẹ́lẹ́ ṣe Fúlàní ni wọ́n ní èèyàn náà tí wọ́n ń gbé èmi dẹ̀ nígbàgbọ́ wípé àti Yorùbá àti Fúlàní tó bá ń gbèrò láti máa rìnrìn àjò àbùkù yìí nípínlẹ̀ Ọ̀yọ́ ìrìn àjò àìmọdí yìí ilẹ̀ Ọ̀yọ́ ò mú ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò mú agbójú ò mọ ọ̀rọ̀ yẹn wọn láṣẹ ìdúró rẹ̀ now ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè lóyè ó yìí máa parí ọ̀rọ̀ sí o kábíyèsí ọba Olúbàdàn alága lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláàfin ikú bàbá yèyé bàbá wa Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́ bàbá wa Olúgbọ́n ẹ má jáyé ọpá rẹ o ẹ má jáyé ọpá rẹ
ẹ̀yin àgbà ẹ ti rí ẹ wòye ẹ mọ̀ jáyọ parẹ́ gbogbo ọba tí ń bẹ lókè òkun pátápátá gbogbo ọba tí ń bẹ ní Ìbàràpá méjèèjì àsìkò rẹ o kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ pe gómìnà kẹ́ ẹ sọ tẹ́ ẹ bá fẹ́ ẹ má jà òpin tí ọba ti ń tẹnu bọ̀dọ̀ lọ ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè òwú tèmi náà kọ́mọdé lọ́la kọ́mọdé jọ.